Bíbà ní ìrúkún ọ̀dọ́ Olísà Ìjẹ̀bú Òde, ọkùnrin, obìnrin, ọmọdé àti àgbàlagbà ti ìdílé ọlọ́jà Ìgérìn, gbogbo wọn péjú pésẹ̀ sí ààfin Olísà Ìjẹ̀bú Òde fún ìwúre ohun ìfọmọoyè sílẹ̀ tí gbogbo ìdílé sì panupọ̀ láti fa olóyè Ọ̀túnba Ayọ̀délé Adédayọ̀ Osisanya gẹ́gẹ́ bí Jagirin tuntun ti Ìjẹ̀bú Òde, tí bàbá wa Abdulrasheed Adéoyè Adésànyà sì wúre fún Ọ̀túnba Ayọ̀délé Adédayọ̀ Osisanya gẹ́gẹ́ bí Jagirin tuntun ti Ìjẹ̀bú Òde. Ẹ wo àtúpalẹ̀ ìròyìn náà.
adúpẹ́ lọ amọ̀ lóore lágbára ọlọ́run àní dójú tì yín ọmọ òye wa ò ní dójú tì Ìjẹ̀bú Òde kò ní dójú tẹbí ọlọ́run á fún ṣe ọlọ́run á ràn lọ́wọ́ lójú ẹ̀mí yín ọmọ yẹn á kutu á ṣe dáadáa ẹ rí i pé àádùn yín nú ọlọ́àdùn gbogbo anú ẹ ṣeun àmàrí yín bàṣà mo dúpẹ́ o mo dúpẹ́ o. tí bàbá wa Olisa Oguja bàbá wa Abdulrasheed Adéoyè Adésànyà sì ń gba gbogbo ìdílé Jagirin ní ìmọ̀ràn láti fi ọwọ́ sowọ́pọ̀ ohun ìṣọ̀kan kí ó má sí ẹlẹ́yàmẹ̀yà láàrin wọn kí ìlọsíwájú ohun ìdàgbàsókè lè máa bá ẹbí náà. oníṣà ìlú má di pé wọ́n tún ní wọ́n máa gbóra wọn lẹ́nu ìyẹn ló máa fa ọ̀dá láàrin àwọn tó bá ti ní láìnà ní ìsìn ẹbí tó pọ̀ ní nẹ́ẹ̀sì ẹbí tó yẹ láti kẹ́kọ̀ọ́ wọn bẹ̀ yẹn kó wà ìsọ̀sẹ́sọ̀n ẹ bá béèrè ti Olisa sí ó wà méje ní olúkúlùkù ó mọ ìgbà tó kọ̀ tí èrè àbá kúrò bẹ́ẹ̀ sí anọ́dà kan. a máa fara wa mọ́ra so èyí tó dáa ni pé ká bá láyọ̀yọ̀ gbogbo wa kọ́ la máa jẹ Jagirin nìkan ló máa jẹ ẹni tí Ọlọ́run bá dẹ̀ yàn ló jẹ yẹn orí Fẹ́mi lóyè ni ọmọ yẹn ìlú Fẹ́mi lóyè ẹ wo ẹwẹ bí ó fi hàn wípé láti bẹ̀rẹ̀ débi tó dé yìí lórí òdodo la dúró lé so àwọn tó ń gbìyànjú kí wọ́n ṣe sùúrù ẹnìkan náà ló máa jẹ so ẹnìkan tó máa jẹ náà ló ti jẹ yẹn so kò sí nǹkan tó burú nu pé ká gbìyànjú ṣùgbọ́n tá a bá ti gbìyànjú tá a bá ti bá ẹ jẹ́ ká ṣe sùúrù ká gbà fún Ọlọ́run so kún kí lọ síwájú lè wà àwa ò bá anybody jà o nǹkan tá a fẹ́ Ọlọ́run bá ti ṣe fún wa in my life mi ò believe in violence I believe pé nǹkan tọ́lọ́run bá máa ṣe ó máa ṣe ń rọrùn ó dẹ̀ ti ṣe fún wa a dúpẹ́ fún Ọlọ́run fún lọ síwájú ẹbí Jagirin a bẹ̀ wọ́n pé kí wọ́n ṣe sùúrù kájọ ṣe kí ìlọsíwájú máa ṣe wà. Èní jẹ́ ọjọ́ tí inú mi dùn lórí gbogbo ohun tá ti ń retí tá ti ń bá bọ̀ láti bí ọjọ́ díẹ̀ so tàdẹ̀ tó lọ́dọ̀ bàbá wa Olisa of Ijebu Ode tí wọ́n dẹ̀ fọwọ́ sí gbogbo ohun tí ẹbí ṣe so ó jẹ́ ìdùnnú púpọ̀ fún mi mo dẹ̀ fàsìkò náà dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olisa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí ọlọ́jà Ìgírìn lápapọ̀ látọ̀rọ̀ lórí ẹbí títí dé gbogbo ọmọ ẹbí mo dẹ̀ tún fi àsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Afẹ́nifẹ́re náà tó dúró tì wá àjọ ń bá kinní ìbọn láti bẹ̀rẹ̀ mo dúpẹ́ púpọ̀ kejì wa ẹbí kan náà ni wá ó kan ọmọ ìyá wọn ló ó nípọn so mo nígbàgbọ́ mo dẹ̀ nírètí pé a máa jọ fìmọ̀ ṣọ̀kan torí a lè rí bíi ti ara wa sí ìyá kan náà bàbá kan náà ló bí wa Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ láti jọ ní àṣepọ̀. Orúkọ mi ni Otunba Ayodele Adedayo Osisanya Jagirin tuntun ti Ijebu Ode. ọlọ́jà Ìgírìn. Ijó orin àti ayọ̀ ní gbogbo ìdílé Jagirin fi kúrò ní ààfin Oguja tí gbogbo wọn sì ń kọrin tí wọ́n ń jó tí wọ́n ń dunnú ẹni tí gbogbo ẹbí fọwọ́ sí òun náà ni oyè náà pàpàjà mọ́ lọ́wọ́ ilé ìjọ ìdùnnú gbogbo àwọn ẹbí gbogbo wọn sì ń jó tí wọ́n ń yọ̀.
láti bẹ̀rẹ̀ títí dé wákàtí àjọ ṣe pẹ́pẹ́ lágbára Ọlọ́run ẹmú gbèsè ilé lọ́rùn ó yẹ dúpẹ́ gidi gan mo dúpẹ́ púpọ̀. a máa fi ìdí déètì tá a máa ṣe gbogbo yẹn abóyè yín sì.